ó ti ń rúgbó bọ̀ ọ́ ọ̀rọ̀ ìbọn máa jẹyọ gidi gan lọ́dún yìí ó máa jẹyọ lóní rẹpẹtẹ pàápàá lórí ọ̀rọ̀ àwọn fúlàní darandaran àti ọ̀rọ̀ nàìjíríà. Kódà wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ni wọ́n fi àwọn ọ̀rọ̀ yìí lẹ̀ o tí wọ́n sì tún kìlọ̀ gidi gan fún ààrẹ Tinubu pé kí wọ́n ṣọ́ra gidi gan kí wọ́n ṣọ́ra gidi gan. Bàbá yìí tú àṣírí àwọn ìran tó jáde lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n sọ nípa irú ìran tí Yorùbá jẹ́? Kí lọ́lọ́run fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá? Wọ́n léèyàn dúdú ni Jésù, bẹ́ẹ̀ ni wọ́n tún ṣàlàyé ìdí tí Yorùbá fi ń kojú ohun tí wọ́n ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá. Ẹ wo nǹkan kí sínú fọ́nrán yìí o. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ní kí ààrẹ Tinubu tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Kí ni káwọn olóṣèlú, àwọn pásítọ̀, àwọn sẹ́nítọ̀, àwọn mínísítà, ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé? Nítorí wọ́n ní ẹni tí ó rà yóò sanwó, pàápàá lórí ọ̀rọ̀ election 2027. Ẹ wo nǹkan bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ kí sínú fọ́nrán yìí o. Ẹ wá gbọ́, ta ló wọ ìhámọ́ra ogun lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà? Kí ló fẹ́ dá lára? Kí ló fẹ́ ṣe? Ta ló wọ̀ fún? Ta lẹni tán wọ̀ fún? Ẹ wo ọ̀rọ̀ ń bẹ nínú fọ́nrán yìí o. Ẹ gbóhùn lẹ́nu wòlíì Ṣẹ́gun Adébáyọ̀. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ó fẹ́ fi gbogbo Yorùbá pàṣẹ nínú ayé ni. He wants to use all the Yoruba to decree in the whole world. Ọlọ́run wá rí wípé And God sees that tí wọ́n bá lọ jìnnà, if you go too far, wọ́n ò ní ṣètò. they're not going to do it. We don't know who will pay him anymore. Ọmọ lójú Ọlọ́run ní ìran Yorùbá, We are chosen of the Lord ìran Júdà, from the tribe of Judah. gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ṣe sọ fún As mi. the Lord of hosts told me, Ọlọ́run ọmọ mi, God said, my son, kúrò tó ń ṣẹlẹ̀ mi ń bọ̀ sí o. he said, I know about what is happening. Kẹ́ ẹ lè wà níwájú mi. So that you can be before Ẹ me. wà níwájú mi tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti dalẹ̀ mi. Before me as God before, but you've gone against my will. Lèmi náà ṣe ń fi àwọn ènìyàn tí ò lágbára náà fi That's how you bá that ìjà. does not have power to fight you. Hallelujah. Hallelujah. Ẹni bí yóò ṣe pọ̀ ní káàkiri Ọlọ́run mọ̀ sí o. As many churches as we have, God knows about it. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ láti wà lákòókò ní orílẹ̀-èdè Ọlọ́run mọ̀ sí. And what is happening presently in this nation, God knows about it. Ọlọ́run ọmọ mi. God said, my son, Lẹ́yìn tẹ́ jẹ́ tèmi lè wà níwájú mi. so that your mind can be before me. Èmi ni mo ṣe yín bẹ́ẹ̀ o. I'm the one that has done it like that. Èmi ni mo ṣe yín The bẹ́ẹ̀. one that has done people like that. Ìran Júdà ni. You're from the tribe of Judah. Ọdún yìí mo sọ fún bàbá rẹ̀ Máyọ̀ mo ní bẹ́ẹ̀ ni sà. Said, I told your father why I said yes, sir. Mo tún sọ fún ẹ báyìí. I'm now repeating it and saying it to Ìran Júdà ni o. you. You're from the tribe Sọ of mọ̀ pé Judah. èmi ni Olúwa Ọlọ́run. I'm the Lord God Tí mo sọ fún ẹ wípé that told you that Jésù ènìyàn dúdú ni. Jesus is from the black race. As a Tí mo black dẹ̀ tún sọ fún population. ẹ pé àṣírí yẹn máa tú. And I told you that secret will be exposed. Oníṣẹ́ kò tún mo ló tú. Has it not been exposed? I said it has. Olúwa sọ mi pé And the Lord told me that mo fẹ́ tó dá yín lẹ̀ báyìí. I'm about to deliver you, to free you now. Àwọn ọmọ máa ṣẹlẹ̀ lọ́dún yìí o. Some things will happen this year. Àwọn ọmọ ó dẹ̀ ti rúgbó bọ̀. And that thing that's about to happen, Àwọn ọmọ ló dẹ̀ ti rúgbó bọ̀. coming up bit by bit. Ìbọn máa pọ̀ ní gbogbo ìgboro Nàìjíríà. A lot of guns all over Nigeria. Ẹ̀jẹ̀ ṣé ọdún àwọn Fúlàní pa 100,000 Yorùbá. Àwọn tó fẹ́ kọjá lọ ní ìsìn ó máa kọjá mílíọ̀nù. Ẹ̀yin tẹ́ wá láti ìlú ìwé ẹ má kọ́ sọ̀tún ẹ bá yẹ kí ẹ má ṣòfà flóòtù ẹ má jẹ́ torí ẹ má jẹ́ kí radiator yín lọ máa ṣòfà flóòtù ẹ kó gbogbo tẹ́ńsọ̀n yín If you balẹ̀. oversee, just relax your mind. There's no cause for alarm. Èmi ò kàn fẹ́ máa sọ prọfẹ́sì mọ́ ni. I don't want to be giving prophecy anyhow anymore. Ó ti rúgbó bọ̀. It's about to happen. Oníkàlùkù bá tó lọ ní bàbá ẹ̀. Everyone will go back to where we came from. Ṣùgbọ́n But
The president is ṣọ́ra gan. But the president should be very, very careful, watchful. Ṣọ́ra o, mi ò ní sọ yìí ẹ lọ o. Ṣọ́ra. Careful, watchful, I won't say more than that. Bẹ́ẹ̀ sì wá gbé mi ṣọ́ra ẹ náà ni màá sọ fún ẹ. If you come to arrest me, I'll just tell you be watchful. I Ọ̀rọ̀ won't say pọ̀ more lówe than that. kọ́bọ̀. There are a lot to say. Ṣọ́ra ẹ. Be careful, be watchful. Èmi ò kúkú ṣe APC mi ṣe PDP. I'm not any of the parties. Ṣọ́ra ẹ gan o. Be very careful, be watchful. Bàbá ẹ bá kó tẹ̀ kú fáyé yín fọlọ́hún. It's better if you give your life to God, Kí ìṣú dẹ̀dẹ̀ yìí má bàa jábọ́. so that these that's about to happen will not happen. Ẹ lè fàgbòrú bọ̀ o, ẹ sì lè fẹ́ ewúrẹ́ rúbọ sọ́lọ́hún. You can't use ram, gold, or whatever to sacrifice unto God. Bí orin CAC, ògo ni fún Jésù, oníbu ọrẹ. Ògo ni fún Jésù, oníbu ọrẹ. Mi ò fẹ́ràn ewúrẹ́ ṣẹbọ, ó tó dá mi láre. Mi ò fẹ́ràn àgùntàn ṣẹbọ, ó tó rùbànújẹ́ mi lọ. Ikú Jésù lórí mi, ìyè ló já sí fún mi. Ògo ni fún Jésù, oníbu ọrẹ. Ẹ wo gbogbo ẹrúbọ ìkọ̀kọ̀ tẹ́ máa ń ṣe yẹn. All Òrànà. those secret sacrifice will have no impact. Àwọn àlùdọ̀nù náà máa ń gbàrúbọ yín, Ọlọ́run ti lé wọn dànù. Those spirits that accept the sacrifices, God has sent them packing. Ẹ bá yé yín fún Jésù. Give your life to Jesus. President, vice president, governor, senator, minister, house of rep, house of jagbajantis, President, governors, senators, House of Rep, prophet, GO, minister, prophet, ẹja padà sọ́dọ̀ let's Ọlọ́run. return to God. Torí Because ẹni tí ò sanwó yóò rà bẹ́ẹ̀. even those that have not paid, they will buy out of it. Ẹ tí ń parí tẹ́nà yín, ẹ ti lé 2027. You've not finished your tenure, your first time, you're already running after 2027. Olúwadọ̀wọ̀ mi sórí mo báyìí. The Lord said, my son, can you see them now? Wọ́n ti kọjá ààyè wọn. They've gone beyond their Olówó boundary. mi náà fẹ́ kọjá ààyè tèmi lọ. So I want to also go beyond my boundary with them. Bàbá ní dìbò wò yí. Ẹni fèdè fún àwọn Pentecostal lẹ́gbẹ̀lẹ́kọ̀ọ́. Ọba àwọn ọba ìjìnlẹ̀ ìfẹ́. wọ́n ṣe kì í sínú fọ́nrán yìí o ó lágbára o ọ̀rọ̀ kì í síbẹ̀. Bẹ̀bẹ̀ máa dún gan. The drum will be beaten. Ibi táwọn kan ti ń jó bẹ̀bẹ̀ ikú bẹ́ẹ̀ làwọn kan yóò máa jó bẹ̀bẹ̀ yìí. Where some will be dancing dance of death, some will be dancing dance of life. Sàmì bẹ̀bẹ̀ ìyè ni wọ́n máa jó. You will dance to life. Wá fàyè ẹ̀ fọlọ́run. Now give your life to God. Fi ayé ẹ̀ fọlọ́run. Give your life to God. Má kankan sókè kò sóhun tí ó ṣọmọ ẹ̀. Don't have any heart attack. Don't let your spirit go up. Nothing will happen to your children. Ọba wà ní Sokoto kan wà ní Kàṣàǹfà. No matter wherever they are, regardless of the distance. Ìyè ló máa jẹ́ fáwọn ọmọ yín. Amen. To result into life for our children. Ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọn yóò borí ìgbìdánwò ìlérí ìdájú oore ọ̀fẹ́ tí wọ́n fún wọn. Orin ayọ̀ ni wọ́n ń kọ, orin ayọ̀ wọn wípé òwò àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa wọn yóò borí ìgbìdánwò ìlérí ìdájú oore ọ̀fẹ́ tí wọ́n fún wọn. Ẹ gbẹ́kẹ̀lé. Put your trust in Him. Ẹ dì í mú. Hold on firm to Him. Nínú káwọ́ stage ní táwọ́lì bíi kẹpẹ́lìà. Ẹ wo bí ẹ lọ bí ẹ lọ bí. Go to this place, go to that place. Ẹ lọ lù ú. Go and pick the Ó drum. tún kó bẹ̀bẹ̀ fáwọn ogun ọ̀run He kejì. gives the second host of Ó ní heaven. ẹ kọjá lọ sí àwọn Síónì. He said, goes to Zion. Ẹ lọ máa lu bẹ̀bẹ̀ ayọ̀. Go and beat the drum of Ẹ lu joy. bẹ̀bẹ̀ ìṣelógo. Drum of glory. Kí àwọn tó wà nísàlẹ̀ lọ òkè. So that those that are bottom will go. Nàrà tábí sẹ́ẹ̀jì ní tẹ́rì bìtìkà. Wo Look, ìhámọ́ra
To put on the hammer. wọ́n wọ̀ ọ́ I put it on the hammer. fún jagunjagun kan lọ́wọ́. For one warrior. iná rotari selijinia ìhámọ́ra Put it on hammer. ló kábà sẹlẹ̀jìnì tàríbíọ̀. wọ́n wọ̀ ọ́ fún jagunjagun kan They are lọ́wọ́. putting it on one of the warriors. jagunjagun yìí yóò sọ ibi gíga di gbẹ̀tẹ́lẹ̀. He's going to level all high places. ọwọ́ ọlọ́run ni. This is the hand of God. náírà bá kábọ̀ sẹlẹ̀jìnì kapolia. má ṣe o. ẹ wo Look, ọlọ́run lẹ wá wá o. ok àánú lẹ wá wá àti wọnú ẹ̀mí lọ. you seek God. ẹ̀mí máa ń bọ̀ o ẹ̀mí ń ṣe jẹ́jẹ́ o. ẹ kígbe fún àánú rẹ̀. Shout iná for ó káwé his yìí. mercy. ó káwé yìí náà rẹ̀ tọ́ba sílẹ̀. Shout for his mercy. ẹ kígbe Shout for his mercy. ọlọ́run jọ̀ọ́. God, please. ìjì wá ìjì ò sí. Whether there is storm or no storm, jẹ́ káàánú rẹ̀ tọ́ sí mi. let me qualify for your mercy. jẹ́ káàánú rẹ̀ máa bá mi gbé. Let your mercy live with me, jẹ́ abide káàánú with rẹ̀ me. máa bá mi ṣohun gbogbo. Your mercy do all things. ó yá ẹgbẹ́ jésù ẹgbàdúrà bẹ́ẹ̀. Jésù, ẹ̀mí máa ṣe ọ̀run. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ibi tí bàbá yìí ti nawọ́ ọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ àwọn fúlàní gbogbo protest tó ń lọ lọ́tún lọ́sì òun náà lẹ ti gbọ́ bó ṣe ń lọ káàkiri tó sì jẹ́ pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ àwọn fúlàní dáràndáràn ẹ̀yin èèyàn wa ibo lọ̀rọ̀ nàìjíríà ń lọ o kí lè ròyìn lórí gbogbo ètí bàbá yìí sọ ẹ drop comment yín remember to like share and follow us. Thanks for watching. I love fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ jésù ẹ máa rí ìyanu